ohun tí fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ni àkíyèsí fún gbogbo ẹni tó bá ń gbàyàn ní ìmọ̀ràn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ yanjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ ní àárín àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, ohun tí fẹ́ máa sọ̀rọ̀ lé lórí ni àkíyèsí fún gbogbo ẹni tó bá ń gbàyàn ní ìmọ̀ràn. Fún gbogbo àwọn èèyàn tó fẹ́ fúnyàn ní advice. Anytime tẹ́ bá fẹ́ fúnyàn lá advice, ohun tí ẹ ní láti ṣe tí ẹni tẹ́ fẹ́ fún lá advice máa fi lè listen sí yín àbí tí ó máa fi lè mú advice tẹ́ bá fún lò ní wípé ẹ ní láti jẹ́ kẹ́ni yẹn rí i pé nǹkan tó ń ṣe ẹ fìlẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn tó máa ń gbà àwọn èèyàn ní ìmọ̀ràn tó bá fẹ́ fúnyàn lá advice, tí ẹni tó lọ́rọ̀ tó bá rojọ́ tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ lé lórí, ó máa ń tẹ́ńbẹ́lú ẹ̀, ó máa ń jẹ́ kó dàbí pé kò ń ṣe big deal. Eléyìí ń ṣe nǹkan tó yẹ kó mú lè nà án, tó dẹ̀ jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tó lọ́rọ̀ kò ní mú lò, kò ní mú advice tẹ́ bá fún lò, àbá dùn. Kó lè yé wa dáadáa, bí ẹni tó jẹ́ pé ó máa ń jà, àbí ẹni tó jẹ́ pé bí obìnrin ó máa ń jealous, àbọ́kùnrin máa ń jealous, àbí ó ṣàní ó ní nǹkan kan tó jẹ́ pé àléébù ni fún ẹni náà tó wá ń wọ ẹni tó fẹ́ gbà ọ́ nímọ̀ràn, àbí tí àwọn èèyàn ní pé kó lọ bá ẹni báyìí fún mọ̀ràn. The first thing tó fẹ́ gbà ọ́ nímọ̀ràn, the first thing tó ní láti ṣe ni pé ó ní láti picture ìṣòro ẹni, ó ní láti kọ́kọ́ rí nǹkan yẹn gẹ́gẹ́ bí ìṣòro. Kó mí bó ti lè hùn kó less lójú tó, bí kí situation yẹn ṣe less. Kó má sọ pé bí ẹni tó bá ń jà ni, why tí wọ́n fi máa ń jà? Nítorí ó jẹ́ ìṣòro fún ẹni yẹn. Àléébù ni. Anything àléébù ni. So ẹni tó fẹ́ gbà yàn mọ̀ràn, ó ní láti kọ́kọ́ picture pé kí ni nǹkan tó jẹ́ àléébù fún òun náà tó ń bátù pẹ̀lú. Torí oníkálukú ló máa ní nǹkan kan weak side ẹ̀. So ibi tó bá jẹ́ weak side wa, ẹni ẹjọ́ tó bá kó wá bá wa, bí ó ṣe bá ṣe ní weak side yẹn ló yẹ ká fi ojú yẹn ló yẹ ká fi rí situation yẹn, ká wá dájọ́ yẹn. A ní láti kọ́kọ́ persuade ẹni tí a fẹ́ gbà nímọ̀ràn. A ní láti jẹ́ kó rí pé nǹkan tó ń ṣe yìí àbí situation yìí problem ni. Ẹ láti kọ́kọ́ jẹ́ ẹni yẹn láti rí pity lára wa, pé ẹ feel pains òun àbí a feel nǹkan tó ń go through. So by pé ó ń rí pity lára wa, ó máa fún wa ní listening ear. Ó máa kọbi ara sí wa, á rí pé a feel pain òun. Ó dẹ̀ máa rí pé a fẹ́ fún òun ní solution. But tá bá ti sọ pé ẹlẹ́hùn ṣe big deal now, why? Ṣe ìwọ ó ti like ó máa rojọ́ jù. Ẹni ó lè jẹ́ pé ó ń dùn, ó wish kó wà introvert, but kò rọ̀ lọ́rùn. Ó dẹ̀ lè jẹ́ introvert ni, ó like kó máa sọ̀rọ̀ tí kò rọ̀ lọ́rùn. So gbogbo nǹkan tó bá jẹ́ challenges fún èèyàn, fún ẹni tó fẹ́ gbà yàn nímọ̀ràn, a ní láti jẹ́ kẹ́ni yẹn rí pé it's an issue. So báyìí ló lè go through. Kéèyàn má tẹ́ńbẹ́lú ẹ̀. Ẹ jẹ́ kí n tún fún wa ní àpẹẹrẹ míì kó lè yé wa dáadáa. Àwọn ọkùnrin gbogbo wa ni kò rọrùn fún wa láti rí pé bí ìyàwó wa àbí girlfriend wa ó ń cheat. Ká dẹ̀ sọ pé kò ń ṣe big deal, this is nothing. Wo gbádùn ayé ara ẹ̀. Ọkùnrin mi lè àìmọye ọkùnrin tó ti overreact. Ṣe understand? Àdámọ̀ àwọn èèyàn nìyẹn. Àìmọye àwọn ọkùnrin tó ti overreact torí pé àdámọ̀ àwọn èèyàn ni kí a jealous. But inú ayé tá wà yìí náà lẹ máa rí, àgàgà ní western world, lẹ máa rí ọkọ àti ìyàwó tó máa sọ pé àwọn tún ń ṣe threesome. Nínú ayé tá wà yìí la máa rí ọkọ àti ìyàwó tó jẹ́ pé ọkọ àbí ìyàwó gan ló máa tún máa introduce ìyàwó àbọ̀ ọkọ ẹ̀ sọ́dọ̀ wọn ẹlòmíì. Tí wọ́n ní rí big deal. Ó lè sọ pé ó ti jọ sọ wọn. Ó lè sọ pé ọkọ àbí ìyàwó lè ká ìyàwó àbọ̀ ọkọ ẹ̀ kádà wò ẹni fọ̀n á dẹ̀ jáde lọ. Tó dẹ̀ yẹ pé lọ́dọ̀ ẹlòmíì, lọ́dọ̀ ọkùnrin mi àbí lọ́dọ̀ obìnrin mi, á ti dá wàhálà rẹpẹtẹ sílẹ̀. So ẹ jẹ́ ká wá padà. Ẹni tó rí
obìnrin tó rí ọkọ àti ìyàwó ẹ̀ tí wọ́n jọ ní fọ́n tí kò dẹ̀ jealous, obìnrin tó rí ọkọ ẹ̀ àti obìnrin míì tó ní fọ́n tí ò bínú, àbí ọkùnrin tó rí ìyàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin míì tí ò bínú, does it mean pé tó bá rí àwọn nǹkan mìíràn kò ní bínú? Ìyẹn lè má bínú, ó lè má jẹ́ big deal fún. Ó kàn lè jẹ́ pé èèyàn kọ́kọ́ máa gbá etí ẹ̀, àmì èèyàn kọ́kọ́ máa ease sí lásán báyìí, wọ́n máa pòṣé sí lásán. Ìyẹn dẹ̀ lè trigger anger. Ó jẹ́ pé ó lè pé ibi tí àlébù tiẹ̀ wà nìyẹn. Èèyàn kan lè kàn sọ̀rọ̀ fún bíá respect ló máa cherish. Ó lè jẹ́ respect. Ó lè jẹ́ nǹkan míì tó dẹ̀ jẹ́ pé lọ́dọ̀ ẹni tó jẹ́ pé tó bá rí ìyàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin mi àbí tó bá rí ọkọ rẹ̀ pẹ̀lú obìnrin mi, ó lè gorí wọn kó wá tó jẹ́ pé ẹni yẹn wọ́n dẹ̀ máa bu báyìí àbí kọ́tẹ́ máa kò tí ní. So differences wà, nǹkan tó máa ń bí oníkálukú nú àbí nǹkan tí ó máa jẹ́ àlébù àbí tó máa jẹ́ challenges fún wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So fún gbogbo ẹni tó fẹ́ gbáyàn nímọ̀ràn, kó mi nǹkan tí ẹjọ́ tó bá kó wá báyàn bó ṣe lè look less tó, ẹ má jẹ́ ká rí bíi pé it's nothing. Kéèyàn body reaction yàn àbí béèyàn bá ṣe ti rí nǹkan àbí lèèyàn ṣe ìwọ bọ̀bọ́ yóò ti burú jù àbí ìwọ lady kíni, indirectly àti insult ẹni yẹn, indirectly ẹni yẹn kò ní any advice abá fún kò ní gbọ́. Ó lè má ní choice kó ṣáà máa ṣe báyìí but kò ní gbọ́ torí body language wa ti kọ́kọ́ show pé àárín kìíní yẹn gẹ́gẹ́ bí ìṣòro fún. Èyí ni àkíyèsí tí mo ní kí n pè wá sí lọ́jọ́ tòní fún gbogbo ẹni tó bá ń gbàyàn nímọ̀ràn. Ọlọ́run á wà pẹ̀lú wa. Bí ṣe máa ń sọ, ẹ follow mi lórí social media handle mi Ìjẹ́ Ọmọlúwàbí lórí Facebook, YouTube, TikTok àti Instagram. Ẹ ṣé gan.